ẹ̀yin náà lẹ́gbẹ̀rẹ́ ẹ̀yin náà lẹ́gbẹ̀rẹ́ parí ẹ̀ ó yá pa àwọn ìjọba yìí ló yọ. Akí bàbá wa. Ṣé ìgbéyàwó mọ̀ wá ẹ̀yin lè mọ̀ wá? A sì lè má kí wọn dáadáa bí ẹ ṣe fẹ́ ó yá. Àwọn ọ̀dọ́ náà yín mi. Báwo gábí ìsìlájú mi náà á bẹ̀rẹ̀ wá sí. Ẹ jọ wọ́n ní mọ́tò ó ti búlọ̀kù ọ̀nà MUS 909 FU. Ẹ jọ ẹni tó bá ní ká máa bá wọn gbé kú ọ̀nbẹ. Mọ́tò yìí wọ́n ló búlọ̀kù ojú ọ̀nà MUS 909 FU. Ẹni tó bá ní ká máa bá wọn gbé kú ọ̀nbẹ. Akí bàbá wa, His Royal Majesty, His Royal Highness. Ó dàbí wọ́n ti ń fún àwọn kábíyèsí láàyè. Bọ́lá ti dìbò tán á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà. Àti kábíyèsí, àtàwọn bá jókòó, àtàfà, àti ẹgbẹ́ mákẹ́tà, àti gbogbo àwọn tí wọ́n ń ṣeré tàbí àbẹ̀ni tí òṣèlú kankan ọlọ́run ju gbogbo wọn lọ. Ẹ dákun gbogbo alápapọ̀ ẹ fún àwọn kábíyèsí láàyè àfọ àwọn ti di olú wa wípé àwọn ẹni tí ò pa ọba. Ọ̀pá nìkan ni yóò gbélé débi. Ilé ìgbàgbọ́ tó fi àwọn olóyè tẹ̀lé ọ̀pá. Ìlú Nàìjíríà. Ọ̀rọ̀ ọlọ́run la bẹ́ẹ̀ sọ. 7 minutes ni màá fi sọ̀rọ̀ ọlọ́run. Ìṣẹ́jú méjì. Ó wá pẹ̀jù àdúrà rí. Màá lo 10 minutes. Bàbá wa kábíyèsí wọ́n ní gbogbo tìmí ìgbogbo àkìyìn o. Bàbá wa chief náà mọ àgbà nínú ìgbogbo àkìyà. Bàbá wo ló lọ́mọ kéwù tí wọ́n kí wọn sí bàbá sùnmí lára àkìyà yìí náà. Àáfàá nínú ilé àkìyà yìí bá ṣàdúrà bẹ̀rẹ̀. Ìyá àmọ́ níwájú káàdì gbogbo ẹ̀yà àlùfáà tó a bá ní kalẹ̀ gbogbo wa ẹja tó wa méjèèjì wáyé o bá jẹ́ mùsùlùmí o bá jẹ́ kìrìsìtẹ́nì tó wà ń bí ọlọ́run tó gbogbo wa lọ. ọlọ́run tá a bẹ́ sọ àwọn yẹn lè má gbọ́ báyìí àmọ́ ẹgbẹ́ tí fídíò bá jáde tó bá wò ó wọ́n màmá ìgbé ọ̀rọ̀ bá bá wọn sọ. ẹ̀yin ọmọ bàbá tó ní owó nílà ẹtẹ wọ yín méjèèjì gbogbo ẹni bá gba ẹgbẹ́ olówó kúnjọ kan kò tẹ wọ méjèèjì báyìí kásán yìí pé bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim Bismillahir Rahmanir Rahim. alhamdulillahi rabbil alamin Alhamdulillahi Rabbil Alamin. arrahmanir rahim Ar-Rahmanir Rahim. maliki yawmiddin Maliki Yawmiddin. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وصحابه وأصحابه وسلم. وسلم. gbogbo ẹni tí o bàbá ní dáhùn ní látara ẹ̀mí ẹ̀yìn ọ̀kan tó kù dáa fẹ́ràn yìí dákùjá àjọ ni bàbá ní kí la wá ṣe láyé àwa yí àwa kú ìgbà wá ṣe láyé nù Yorùbá ní ẹ̀kọ́ kan lọ́mọ ọwọ́ yọ ọmọ Yorùbá kọ́kọ́ ní òye ọlọ́kọ̀ọ̀kan àwọn èèyàn náà ṣé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan la kí wọ́n mọ ọwọ́ yọ kó tó di ọwọ́ ọ̀kọ̀ọ̀kan la tó ọwọ́ jọ gbogbo
di ìgbálẹ̀ bá a ṣe tó lọ́kọ̀ọ̀kan nì bẹ́ẹ̀ náà láṣẹ yọ lọ́kọ̀ọ̀kan. bàbá sòye sí láàrin wa mọ́ lẹ́mìí kò sí láàrin wa mọ́ lára ṣùgbọ́n wọ́n á tẹ̀lé ẹ̀ padà láti máa wo ogun tá a bá ń ṣe lónìí. pápá wọlé méjèèjì bàbá sùwé ní sàárè a lè tọ́ka bí sàárè bàbá sùwé rè ẹnu mi ò ní ní sàárè. gbogbo wàhálà tẹ́lẹ̀ mi máa ń gbèsè káàkiri láyé ẹnu mi ò ní ní orí rẹ̀ ojú orí. ẹ̀yin ọmọ bàbá sùwé ẹ̀yà Amẹ́ríkà ni ẹ lọ London ni gbogbo ìgbà bá wẹ̀ lọ láyé ẹ tọ́ka pé sàárè bàbá yín rè. àwọn táwọn ń bẹ láyé bàbá sùwé ti parí tí o kí a máa tó parí ọ̀rọ̀ àwọn náà. bàbá ń tẹ́wọ̀ ọ̀rẹ́ méjèèjì. kasabe Allahumma salli. Allahumma salli. ala sayyidina Muhammadin. ala sayyidina Muhammadin. wa ala alihi. wa ala alihi. wa sahabihi. wa sahabihi. wa sallim. wa sallim. ẹ jẹ́ ká ń bẹ̀yẹ̀ lọ sókè náà ká ṣe àmín. àmín. gbogbo ẹ̀yin ẹgbẹ́ oní tíátà ń bọ̀ wá kí àmì ẹ̀dá kan ẹ̀fún mi ní ìṣẹ́jú márùn-ún. ìtọ́ka wá sí mi lẹ́mìí nígbà tí bàbá gbọ́wọ́ sókè tí wọ́n fẹ́ kí wọ́n sí bàbá sùn lára. mo wá ara tí mo rí pé ìwé ọmọ nìyà yìí náà máa tún yàrá. كوزا عليك ولم تصلي كوزا إليك من غير صلاة níjẹ́ tí wọ́n ń bàbá sùwé bàbá tí ní Medina tó lọ yìí alágbèéná wò dé bàbá sùwé ní ìyá láyé níjẹ́ tí wọ́n ń bàbá sùwé ẹ̀yìn cameraman wọ́n pè wọ́n sí bàbá sùwé létí. wọ́n pè mí sétí ọ̀tún bàbá sùnwé wọ́n sì ká lọ sétí òsì gẹ́gẹ́ bí mùsùlùmí bá a bá bí wọn wọ́n pè mí sọ́mọ létí ọ̀tún wọ́n á sì ká lọ sí létí òsì àmọ́ ìwọ tí wọ́n pè yẹn wọ́n à ní kí wọ́n yẹn lọ́nà wọ́n ká pè mí kalẹ̀ ní olùdókòwò wá kú kótó kéwù ìwọ tí wọ́n pè sí bàbá sùnwé létí níjọ́ tí wọ́n bí ìlera tó kí wọn. Bàbá ìmọ̀ nígbà tá a bẹ tó sí bàbá sùn lára ṣe é pinnu ṣe é sì ká mọ̀ ìyàwó tẹ ẹ pèsè bàbá sùn létí níjọ́ tí wọ́n bí ìrún yẹn lọ́wọ́ kí lónìí. Níjọ́ tí wọ́n bí bàbá sùn yìí ẹnìkan ló kó bàbá sùn yìí jáde bó nínú ẹ̀jẹ̀ ẹnìkan ló wọ bàbá sùn yìí ẹnìkan ló faṣọ sí lára ìgbẹ́ni tí bàbá sùn yìí wọlé yìí tí bàbá sùn yìí dẹ́gbẹ́ fúnra ara rẹ̀ ó lè sọ pé lágbájá ló wẹ̀ ní. àwọn délé bàtí àtàwọn nǹkan àti àbábọ̀ Rashidina àwọn ni wọ́n gba bàbá sùn yìí sínú sàárè yìí ìjẹ́ tí bàbá sùn yìí ń bọ̀ wá sáyé tá a bí tá a gbé jáde nínú ẹ̀jẹ̀ tá a gbé kọ́kọ́ bí bàbá sùn yìí tó wẹ̀ ọmọ ìyá mi níjọ́ tí wọn náà wá sáyé wọ́n wẹ̀ ọ́ ni níjọ́ tó lọ wọ́n tún wẹ̀ ọ́ ta ló bí ọ níjọ́ tí wọ́n bí ẹ ta ni ó gbà ẹ́ sínú sàárè kò lè sọ ọdún méjì ẹlẹ́kẹta níjọ́ tí wọ́n gbà wá sùn yìí aládìmọ́ olùdé bàbá tó ní olódì náà inú ìyá tó bí ń dùn inú bàbá tó bí ń dùn inú àwọn ará ilé ń dùn inú fámìlì ń dùn inú àwọn àkásí ń bàjẹ́ bá a ṣe ṣe lórí ojú yìí tó kọ́ wálé wọ́n ti wá bí wọ́n ti wá bí ó ti wá jọ́kùnrin nínú àwọn tí wọ́n bàbá sùn ṣe ń dùn nínú àwọn kó máa bàjẹ́ ìlérí tí bàbá sùn ó kú yìí bá ń sí yìí inú àwọn kan bàjẹ́ inú àwọn kan sì ń dùn. wọ́n bá nánú gbogbo wa nísìnyí ààrẹ ni tí èèmọ̀ ni ọlọ́run mú ọmọ ìyá mi mọ kọ́mẹ́ntì tí wọ́n kọ́mẹ́ntì lórí ẹni tó lọ́wọ́ àwọn òrínú rẹ̀ àrínú rẹ̀ gbogbo tí bàbá sùn ṣe láyé
ó ti lọ fèsì ẹ̀ níwájú ọlọ́run yóò ṣe sí ilé lónìí bẹ́ẹ̀ mú kó láti ẹ̀kọ́ ọmọ yàrá mi ilẹ̀ ẹlẹ̀ tá a gbé ilẹ̀ ẹlẹ̀ adẹ̀kú yàtàjáde kó mẹ́ àwa ti èèyàn bọ́ bẹ̀ kó yẹ bẹ́ẹ̀ ni àwọn arọ lẹ́yìn kan lórí gbogbo àwa ti yẹ sí mọ́ lára bá a ṣe dókòó yìí àti làágùn là ń fi àtẹ́gùn ẹ̀jọ̀ oòrùn òjò oòrùn yóò máa pa àbá sùn nínú sàárè ìpele gidi ta ni fàtẹ́gùn sí lára à ń kíájú kíákíá kálẹ̀ tètè bọ́ sínú mọ́tò ká tọ́ yé sí torí omi yìí pọ̀ ta ni fàtẹ́gùn sí ọ̀bá sùn lára gbogbo ẹ̀yin oní kọ́mẹ́ǹtì sọ́nù tẹ kọ́mẹ́ǹtì múlò bá àbá sùn yìí máa láti gbọ́ ìwọ́n náà pẹ̀lú ìgbàsọ nípa ní ọ̀rọ̀ mi gbogbo ẹ̀yin níláwọ̀ ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o gbogbo sẹlẹbírìtì láyé ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ mẹ́ta níláwọ̀ táwọn láyé ní ẹ̀rí mi lẹ́jìmọ̀ yẹ̀gí nǹkan bí lásán yìí nìyí ìràwọ̀ kan bẹ ẹni tó ní ìràwọ̀ yẹn ó wọ̀ síwájú kó tó kú. gbogbo ibi tó ní sáà ní láyé wọn ní màá níbẹ̀ kò sì ní kúrò láyé yóò sì wà láyé wọn sì dáná tiẹ̀ mọ́ tó bá bẹ kọjá náà gbogbo kábẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ń tẹ́ gíláàsì ló ń gbé kọjá mbẹ̀ àwọn àtẹni tí wọ́n lo kókó rù ó tún wáyé gíláàsì dáhùn táwọn èèyàn tó wá lè rí tó ń ti bẹ́ẹ̀ ìràwọ̀ rẹ̀ ti kú síwájú kó ìlú kú ìràwọ̀ ẹlẹ́ẹ̀kejì ìnájúmọ̀ tọ́gírù bá dá sọ ibi stáà ni oníràwọ̀ ni sẹlẹbírìtì ni nígbà tó bá ti kú tán ìràwọ̀ ni wọ́n lẹ̀ oníràwọ̀ máa rí tí ó dùn ẹ̀ oníràwọ̀ máa rí tí ó máa gbógun ọ̀yẹ́ lọ ìràwọ̀ ẹlẹ́ẹ̀kejì ìràwọ̀ ẹlẹ́ẹ̀kẹta ìnájúmọ̀ yẹ bí wọ́n máa sọ ibi wàlá nǹkan àná lọ́kùnrin ìràwọ̀ tí yóò máa bẹ pẹ̀lú oníràwọ̀ yẹn kó dàbí yóò máa sí láyé mọ́ ó kọ́ ni yóò máa rí ìlọrin bí ìtani bí Ànábì Muhammad bí ìtani bí Ànábì Ìsá Jésù gbogbo oníràwọ̀ tó wà ní ojú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ sáfù ìgbéraga ìgbéraṣẹ́lẹ̀ mi kí ló jẹ́ táwọn kò lè jẹ́ kí ló dà táwọn kò lè dà ìràwọ̀ olóògùn bẹ́ẹ̀ lójú tó ń wọ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ní bọ́lá ọpọlọ ṣùgbọ́n wọn bẹ́ẹ̀ ló ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ gbogbo orí wa tá à ń sá káàkiri láyé ibi tí ó gbẹ̀yìn náà ní sàárè àbá sì ní ti yọ̀nà lónìí o kọ́nà bá wà fún jì gbogbo ẹ̀yin ọ̀gá wa nígbà tí tẹ̀síà káma ṣe àfáàsá nígbà rẹ̀ bí ìsẹ̀lẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun. Abiyaru mukiyu Alhaji wa Jamiu Abiyaru Kakawa mukiyi Alhaji wa corporate picture mukiyi Alhaji wa twin front toilet mukiyi Alhaji wa Esulag mukiyi Soundcard mukiyi Kẹ́hìndé Adéyẹmí Délémàtì gbogbo yín la kíyò gbogbo àwọn yàrá tọ́wọ́ ń bẹ̀rẹ̀ Alhaji Adéyẹmí Thompson wa mẹ́rin Ìjẹ̀bú àti ọdúnlórí ìgbòmí ìjọ̀kẹ́ alága wa pẹ̀lú èdè ìgbòmí Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Salam wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ ká gbé wọn tóbi lẹ́ẹ̀kan náà. Allahu akbar. Ẹ jẹ́ ká gbé wọn tóbi lẹ́ẹ̀kan náà. Allahu akbar. Ẹ jẹ́ ká gbé wọn tóbi dáadáa. Allahu akbar. Nísìnyí wọ́n sí náà ni a ti gbọ́ yìí àwọn ọlọ́run la ti gbọ́ yìí ìwọ náà kò mú ti ẹ níbẹ̀ kò sí bẹ́ẹ̀ bá ṣe máa lu ayé tó láyé ìjọkànjọkàn ló pàdé ọlọ́run ọba náà ni.
wàlá ìṣtà alfan dùnmọ alfayé ní bàdá kó lu ẹgbẹ̀rún ọdún kan láyé kó tún lo méjì sí i wàlá abúdání ìyàwó mi tẹ̀sí ìwé ìlà ọ̀kan pín jọ́kọ̀jọ́ kan ó bí wàá fún sàárè náà ni. nísìnyí a ti ṣe tó yẹ kí a ṣe anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. anabi ní eré àmúwá takun bí duhari wà sọ́dà kọ̀ anabi ní ẹkẹ́ òkú yìí o níwọ̀n ọjọ́ ẹ̀ níyì tí alhaji wa Nurudeen tí wọ́n wọlé àwọn mọ̀lẹ́kẹ́ ó ti dé báyìí tí wọ́n bá gbẹ́lẹ̀ kan náà tó tají yóò wá dábọ̀ pé ọmọ mi ò ní àwọn ọmọ yẹn bí ojú pọ̀ bí tó wa ó ti wà láyé mi àmọ́ gbogbo tó bá ṣe lọ́dúnwà tó bá ṣe ní sàárà òun náà ní mo bá gbogbo àwọn ẹ̀dá sẹ́ni ẹ̀ bá ṣàdúrà fókun yín irọ́ ni wọ́n pa ọ́ àwọn náà ń ṣàdúrà fókun wọn bẹ́ẹ̀ ni wọ́n sàárà fún wọn nísìnyí káwọn ṣe ni wọ́n ń bẹ̀rù kù ibi sàárà náà ni adé yìí àbí ọ̀pàbí wọ́n dẹ̀ ní kí kò sí pé à ń da ojú ẹ̀pọ̀ mọ́ ara ibi tí a bá ti fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà bismillah owó sàárà láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ bàbá Sùwé látọ̀dọ̀ àwọn mákẹ́tà Kameraman, ìránṣẹ́ kò kíkan lọ́wọ́. Alhaji wa Muhammad Jamiu Kakawa wọ́n ní owó 10,000 naira kọ́mọ jẹ́ owó sàrà. Alhaji wa Abdulrazak Abdullahi corporate picture àwọn náà ní owó 10,000 naira. Alhaji wa Thomas àwọn náà ní owó 10,000 naira. Alhaji wa Tajudeen Ọláyẹwájú àwọn náà ní owó 10,000 naira. Alhaji wa Aisola àwọn náà tàbí owó 10,000 naira. Alhaji wa Kọ́ńtà àwọn náà débẹ̀ wọ́n bu wa rẹpẹtẹ. Nígbà Alhaji wa Nurudeen ọlọ́run kó bá wa kẹ́ wọn ọlọ́run kó bá wa gẹ̀ wọ́n ọlọ́run Ànábì wa Muhammad. À ń bọ̀ lọ́dọ̀ àwọn kábíyèsí wa ibi sàárà náà ni iná la dé báyìí àyè yìí sì ní àyè sàárà ni délé má tì í ẹ̀yìn wà à ń bọ̀ lọ́dọ̀ àwọn ọmọ olókùn àgbọ̀dọ̀ délé má tì í àwọn náà débẹ̀. Aláàjì wa káàdì alẹ́ ẹ̀mí ọ̀rọ̀ àwọn tí ń rán ẹ̀bọ̀. Àwọn bọ́dà àwọn dábì wa ṣúta bẹ̀ wọ́n bẹ́ẹ̀ aláàjì àwọn náà bẹ́ẹ̀ àwọn tí a bá rí ẹjọ́ kí a máa débi lẹ́ẹ̀kan náà. Wọ́n ní bàbá Sùwé ní bàbá ẹbí àwọn láti Ìṣàgàm Firewell bàbá Sùwé ọlọ́mọdé ó bàjẹ́ o ọlá Ànábì wa Muhammad. Ibi tí Alimi Àjàlá Jalingo Emi Ìṣítàbẹ̀ àwọn náà ti débẹ̀ ọmọ ìyá àjẹ́rẹ́ ni ọlọ́mọdé ó bàjẹ́ ọlá Ànábì wa Muhammad.